Gẹ̀ṣó, gẹ̀ṣó, gẹ̀ṣó. Amọ̀bì. Ọ̀wẹ́gbẹ́, ọ̀wẹ́gbẹ́, ọ̀wẹ́gbẹ́gbẹ́. Amọ̀bì. Amọ̀bì.
Yeah.
Yes,
susaya mapo, ni que susaya mapo, ni que susaya mapo, que mami no yo come. Ni que susaya mapo, ni que susaya mapo, ni que susaya mapo, que mami no yo come. Papa bokona me la wo bokona me la wo buka. Papa bokona me la wo bokona se bokona me la wo buka.
gbẹ̀láyé nàgbọ́. wẹ́nẹ́ dọ̀bẹ́ rẹ̀ ló ń yá wa wà wá wọ̀rọ̀ gbágbí wẹ́gbẹ́ ewu wẹ̀yẹ́ 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 gbàgẹ́nu sẹ́yẹ́ wẹ̀yẹ́ dọ́ wẹ̀yẹ́ wẹ̀wò dọ́ o. Gbàgẹ́nu sẹ́yẹ́ wẹ̀dọ́ wẹ̀yẹ́ kéwò pè ọ́ bẹ́ẹ̀ ìwádìí wẹ̀rẹ̀ sọ̀rọ̀ bí ẹrù wẹ́gbẹ́ ewu rí o wá wẹ̀rí o wá wẹ̀yẹ́ dọ̀lọ̀ wà wẹ̀yí o dọ̀lọ̀ wà wẹ̀yí dọ̀lọ̀ wà wẹ̀yí núwẹ̀ rẹ̀ rí ìyárí o owó mẹ́wàá pòrú gbòòrò orí ẹ̀ màmá o dọ̀lọ̀ wà wẹ̀yí núwẹ̀ rẹ̀ rí ìyárí o. Gbàgẹ́nu sẹ́yẹ́ wẹ̀dọ́ wẹ̀yẹ́ lòpì ọ̀rẹ́ ìbáni wẹ̀dọ́ sọ̀rọ̀ bí ẹrù gbẹ́gbẹ́ òjò wá ìbáni wẹ̀kẹ́rẹ́ ẹrù kẹ́yà dọ̀lọ̀ wà wẹ̀yí dọ̀lọ̀ wà wẹ̀yí dọ̀lọ̀ wà wẹ̀yí núwẹ̀ rẹ̀ rí ìyárí òye owó ẹ̀ máa ma pòrú gbòòrò orí bàbá o dọ̀lọ̀ wà wẹ̀yí núwẹ̀ rẹ̀ rí ìyárí òye. Ọ̀dọ̀mú wáyà ọ̀bọ tu wẹ̀rí pọ̀lọ́ ọ̀dọ̀mú wáyà ọ̀bọ tu wẹ̀rí ẹ̀fú ẹ̀dá ilé ẹ̀dá ọ̀gá ilé wìnà ìwádìí wẹ̀rẹ̀ rẹ̀ rí wúrẹ́ rí wúri òwá òwú wẹ̀rí ọ̀rẹ́ òkú náà wẹ̀rú wí so ìgáyà yàrá gbé bọ́ọ̀lù wẹ̀rú wí so ìgáyà fi wẹ̀ kíkíá ìwádìí wẹ̀rẹ̀ wẹ̀ pé ẹgbẹ́rú tí ó wá ìbá wẹ̀rí ẹgbẹ̀rí àdókò kọmọ lọ́rọ́ tọ̀ dọ̀lọ́wọ́ ẹ̀yìn inú rẹ̀ rí ìdarí rẹ̀ owó ẹ̀ máa ma gbòòrò gbòòrò orí ẹ̀ màmá o dọ̀lọ́wọ́ ẹ̀yìn inú rẹ̀ rí ìdarí rẹ̀ owó ẹ̀ máa ma gbòòrò gbòòrò orí ẹ̀ màmá òye rẹ̀ dọ̀lọ́wọ́ ẹ̀yìn inú rẹ̀ rí ìdarí rẹ̀.
Special thanks to comrades Vidi Agbon, Vice President, National Association of Rubber Suppliers. Iyaroyo. Umami
no baye, we se la re, una do kia le una re no. Patience, now it does happen. No use a giant. Yadu Maya so far. At the time we go, ye. Anyway, I get to it. Era no Biela, the money of your woman, Yella, William, Osajae, Yagua Basili, Yaru Yo. Abana